Breaking moments ago, President Trump announcing a powerful strike against the Islamic State in Nigeria. Let's go back to Madison Scarpino live in West Palm Beach with the breaking details. Madison? Yeah, Mike, President Trump says that strike was deadly, and he says it's because they've been targeting and viciously killing primarily Christians. Now, he just made the announcement on Truth Social saying in part, quote, "I have previously warned these terrorists that if they did not stop the slaughtering of Christians, there would be hell to pay." And tonight there was. The Department of War executed numerous perfect strikes, as only the United States is capable of doing. Under my leadership, our country will not allow radical Islamic terrorism to prosper. May God bless our military, and Merry Christmas to all, including the dead terrorists, of which there will be many more. Òun ló dé yìí mú kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Àtúndé ò gẹ́gẹ́ bí ṣe wà Kàlàmọ́gbò TV. A kú ọdún. Mo wish wa ní happy Xmas and New Year in advance. God bless you. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ̀mí wa rí òpin ọdún yìí. Ẹ̀mí wa ò ní bọ́. Àwọn Fúlàní ajínigbé ò ní jí wa gbé o. Nǹkan ṣẹlẹ̀ ní ìlú Ọ̀fà o. Ẹ máa wo fọ́nrán yẹn, ṣùgbọ́n ká tó lọ síbẹ̀, ẹ wo ìròyìn ayọ̀ lèmi á pè lè torí ibi tí èmi tò sí ohun gangan ní ilé iṣẹ́ mọ̀ pé nígbà tí a gbọ́ tí àwọn ìjọba Amẹ́ríkà tó ń gbé ìròyìn síta wípé àwọn ń bọ̀ ní Nàìjíríà, àwọn fẹ́ wá tẹsẹ̀ bọ ohun tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà, ó wá di gbọ́n mi sí gbọ́n mi ò tó. Àwọn kan sọ pé kó má wá, àwọn kan ní kó wá. In fact, bàbá wa Bánjí Akíntóyè àwọn gan mẹ́nubà ní program tá a ṣe níjẹta. Mo rò pé gbogbo ojú ayé ló gbọ́ nǹkan tí wọ́n sọ. Bàbá fẹnu sọ̀rọ̀, bàbá ní kí wọ́n wá ló dáa jù. Ibi tí èmi gan tò sí nìyẹn. Ṣùgbọ́n ẹni tó ní kó má wá, mi ò gbà. Opinion titi wọn nìyẹn. Òun náà ni ìròyìn tí a fẹ́ kà fún yín lóní fẹ́rẹ́ jogi. US has successfully carried out military strike in Nigeria. Ẹ jẹ́ ká ẹ má tẹ́ ọkọ̀ Donald Trump. US has successfully carried out military strike. Wọ́n lè ti dá orúkọ àwọn ibi tí wọ́n lọ láti lọ kojú àwọn agbésùmọ̀mí. Sokoto number 1. Ẹ jẹ́ ká wo ìròyìn yẹn. Ká ka ìròyìn yẹn díẹ̀ sí. Ẹ má gbàgbé o. Ẹ wo fọ́nrán ìtàn o. Ẹ má gbàgbé o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara State ní ìlú Ọ̀fà òun ni mo fẹ́ wá fi hàn yín. Fídíò ẹ̀ wà, video evidence. Wọ́n ju bomb, ṣùgbọ́n ẹ gbọ́ bí bọ́dà wa tó ṣe fídíò yẹn bó ṣe yànnàná ẹ fi ti ara ń gbọ́ ẹ dẹ̀ wò perspective everybody yàtọ̀ síra. Èmi á fi ń lẹ̀ fún wa, mi ò ní sọ̀rọ̀ mọ́ọ̀ṣì lórí ẹ̀. Mo fẹ́ filẹ̀ fún ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ́ wà lórí ìkànnì kí ẹ wò. Ó dà pé ẹ jẹ́ kí release fídíò yẹn gan-an kí tó wá padà wá sí orí ìròyìn President Donald Trump, ohun tí wọ́n sọ ní orí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ti sọ̀rọ̀ ìsẹ́yìn wá, mo sọ pé kò sí nǹkan tó lè yí ọ̀rọ̀ yìí padà. Donald Trump ti sọ nǹkan tó fẹ́ ṣe. Wọ́n dẹ̀ àtijọ́ náà ti sọ yẹn. Wọ́n ti even before that day. Àwọn Donald Trump, ìjọba Amẹ́ríkà, wọ́n ti ń prepare sílẹ̀ pé they are coming to Nigeria to intervene on this matter. Wọ́n ti ń prepare not today. Wọ́n ti ń prepare, they are be preparing not today. Ìròyìn yẹn pọ̀ díẹ̀. A máa mú díẹ̀ ń bẹ̀. And then ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní Kwara State ní ìlú Ọ̀fà. Àwọn agbésùmọ̀mí yìí wọ́n ju bọ́ǹbù ba ilé jẹ́, ó ba nǹkan jẹ́ ní ìlú Ọ̀fà o. Ó ba hòtẹ́ẹ̀lì jẹ́ o. Ẹ wá wo bọ́ǹbù bó ṣe gùn. Àwọn agbésùmọ̀mí bọ́ǹbù náà ń lò. Ẹ má gbàgbé o.
ẹ rí i pé ní àìpẹ́ wọ́n ju bọ́ọ̀mù níjẹta wọ́n ju bọ́ọ̀mù sí Borno ní mọ́ṣáláṣí ẹ̀mí èèyàn mélòó kan lọ sí o bọ́ọ̀mù náà ti ń lò ń sìn o ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lọ sílùú Ọ̀fà ká gbọ́n tí brọ́dà wa sọ ẹ bá gbóhùn sókè ká tó padà wá sórí ìròyìn Donald Trump. ìgbà tí a fẹ́ check wọn kaba Ọ̀fà ló wáyé kí wọ́n dorí rẹ kọ Ògún yóò pa yín. Tí kan bọ̀ láti ṣe odidi ilé ni bí báyìí sí báyìí. Odidi ilé bá tó wó yìí. Wọ́n bẹ̀rẹ̀ àkùnṣe ó láǹdì síbi ó balẹ̀ ni. ó já ṣẹyẹ ó bá kọjá báyìí ni ó ń bọ̀ straight ní nà. Sọ́ọ̀bù márùn-ún ilé márùn-ún wọ bí báyìí náà ni. Mo ti wá wo bílẹ̀ kan. Ṣé kò ń ṣe ara wọn kílẹ̀ náà ni? Àwọn kìnìún ni. Ara wọn kílẹ̀ náà ni. Àwọn kìnìún ni. Ọlọ́run ló wo gbogbo ibà yìí. Kẹ́míkà lẹ́gẹ́ ṣe rùn. Òun ló gba gbogbo ibà yìí. Ok, àwọn kíní rẹ̀ rí. Àwọn kíní ara bọ́ọ̀bù yẹn ni. Ah. Ẹ dákun tó lọ ẹ má jẹ́ kẹ́ni bọ̀dí di pé ó dà pé mo ṣe ń wọ́dà pàdé mílíọ̀nù. Ẹ dákun ẹ secure ẹ dákun because of security ní sẹ́gẹ́tì bẹ́ẹ̀ dákun ó fi ògùn bẹ̀yìn ẹ̀yin ní ti taari ní bíbáyìí. Ok bó ṣe balẹ̀ bíbáyìí àwọn ilé ló wá wó ogun bíi kò í ṣe yẹn gẹ́gẹ́ tó wà lọ́hùn. Kì í ṣe tó wà lọ́hùn èyí tó wà lọ́hùn gbọ́dọ̀ gbádùn kò gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ kan láì. Ẹ dákun ẹ secure ẹ dákun tó lọ́hùn ẹ̀lú gbogbo ibà àwọn kíní ààrẹ ni Ọlọ́run nífẹ̀ẹ́ wa nínú ìlú Ọ̀fà ni gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yìí ẹ bá kórè ẹ̀ ní sùúrù. ọ̀fìyà kan bẹ́ẹ̀ náà ọ̀fìyà náà ọ̀fìyà kan bẹ́ẹ̀ ọ̀fìyà báwọn olóòtú bẹ́ẹ̀ ó já ọ̀fìyà yẹn. Bó tí wọ́n lọ bẹ̀. Ẹ wá wò ó. Ó jáde wá gbà báyìí. bó ṣe jáde nù bó ṣe wá wọ bíbá yìí. Ó wá wo ilé yìí. ó wá wo ilé bá jáde kan yẹn pé níbo wá jáde kan yẹn. wọ́n sì láwọn yẹn wà nulẹ̀. àwọn wọn bu ọ kábíyèsí o. ilé le o. Kini yẹn ó ní agbára gidi gan o. Òun ló jabi. Ẹ wo ṣe ya wọn náà ló bó ṣe bọ́ sí bíbá yẹn náà. Ó ya upstairs yìí. Bó ṣe ya upstairs yẹn náà ló bọ́ sí bíbá yẹn náà. Ó ti wọ́n yan. Gbogbo ẹ̀ ni ó ti ẹ̀rí bóyá ya ó ti ká ọgbà apá nìyẹn kọ. A kí Ọlọ́run ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run. A fi kíkí Ọlọ́run a fi kí bàbá wa tó ní ìlú Ọ̀fà kábíyèsí olúwa mi o. A fi bàbá wa kábíyèsí a fi kí bàbá ológun Ọ̀fà bàbá wa balógun Ọ̀fà àti gbà yín Ọlọ́run jẹ́ kó bàjẹ́ ìlú Ọ̀fà ní tú ìlú Ọ̀fà ní dàrú o. Rògbòdìyàn tí mo tún gbọ́ tuntun ṣẹlẹ̀ báyìí ní online táwọn èèyàn post lọ́tàn post lọ sí ìbẹ̀rẹ̀ mi ti ń bọ̀ báyìí ìbẹ̀rẹ̀ mo ti ń bọ̀ àti yé báwọn tán ní bọ́ǹbù wọ́n ju bọ́ǹbù sínú Ọ̀fà òótọ́ lórí bẹ́ẹ̀ o àpapọ̀ wọn ti ń post ẹ̀ lọ́tún wọn ti ń post ẹ̀ lọ sí àmọ́ àwọn tí wọ́n ń post ẹ̀ lọ́tún tán post ẹ̀ lọ sí bí èèyàn kan lẹ́nu tí ó rí ìyá tó post ẹ̀ most gbogbo àwọn tí wọ́n post ẹ̀ wọn kúrò ní yàrá ọ̀dọ̀ wọn wọ́n ní ọmọ sọ̀rọ̀ towards to 12 ní kíní ẹ̀ ṣẹlẹ̀ in short èmi débẹ̀ ní 12 o'clock or 2 after 12 ṣe tó ṣẹlẹ̀ ju bí abi towards bí abi 3 minutes to 12 or 5 minutes to 12 ni mo débẹ̀ ẹ̀gbọ́n àwọn boys mi ta lọ wò ibẹ̀ mo ti pè bàbá balógun Ọ̀fẹ́ sákì olúwa mi bàbá balógun mo ṣe pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá náà sì jáde ẹ̀gbọ́n bàbá náà jáde bàbá débẹ̀ o bàbá náà fojú ara wọn rí báyìí èmi ò rírọ akọ níbi bàbá balógun Ọ̀fà rí o èmi ò tí rí rí o
orí fíìmù láti mọ̀ pé akọrin ẹnìkan kẹ́nìkan ẹnìkan kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ láyé tí bàbá Balógun kì í débẹ̀ o bàbá ò fojú kan báyìí pé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀ kí n fi mọ àwọn tí ń jábọ̀ fún lókè pé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ àjọ débẹ̀ pẹ̀lú bàbá Balógun a lọ sí títí hòtẹ́ẹ̀lì ìdárúkọ hòtẹ́ẹ̀lì yẹn a lọ sí hòtẹ́ẹ̀lì yẹn a lọ wò èyí tí kò explode tó bà hòtẹ́ẹ̀lì yẹn jẹ́ ó wà ń bẹ̀ èyí tó wá explode ó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ yìí di Ìjàgbó ìyẹn ní Ọ̀fà ẹgbẹ́ yìí di Ọ̀fà lọ́nà Ìjàgbó ó ṣẹlẹ̀ ń bẹ̀ ó bà ilé kan jẹ́ ìjọ kó ṣàwọlé yẹn ó jẹ́ upstairs nígbà tó jẹ́ upstairs ó tún bá àwọn ibìkan náà jẹ́ tó ṣá explode ó wà ń bẹ̀ gbogbo àwọn kìíní aluminium tó explode gbogbo àrí ń bẹ̀ adúpẹ́ pẹ̀tọ̀ kò sí pé ó la ẹ̀mí lọ bí gbogbo wa náà ṣe gbọ́ ọkọ̀ jẹ́ nǹkan tó jẹ́ jìnnìjìnnì tó bá lórí pé ó kì í ṣe ẹ wá lè wọlé pẹ̀lú pé ẹ fẹ́ wá bá wa fa ni fífi wá di pé bọ́ǹbù ni ẹ fẹ́ gbé wọlé wá bá wa ní inú ìlú torí láàárọ̀ lọ́sàn-án lóru lóòótọ́ máa ń sọ pé security tight nílùú Ọ̀fà Ọlọ́run má ti ẹ̀yìn gbèrú wa àwa dúpẹ́ lọ́wọ́ tí ń jẹ́ gbogbo alágbára nílùú tábà ní pé ẹnìkan ń ṣe muslim ẹnìkan ń ṣe christian ẹnìkan ń ṣe ẹ̀sìn àbáláyé àsìkò yìí kọ́ ni gbogbo yẹn nílùú Ọ̀fà o ìwọ tó bá mọ Ṣàngó bọ́ kí ló Ọ̀fà ọmọ bàjẹ́ káwọn olórí bú mọ̀ wọnú Ọ̀fà ìwọ tó bá mọ tẹ́sbífà máa fà á tó mọ kùránì ké máa ké kí nǹkan kan máa ṣì wá nílùú Ọ̀fà ìwọ tó sì mọ bíbélì ká tó lè bá Jésù sọ̀rọ̀ tó ti fẹ̀jẹ̀ Jésù tó ti fi wẹ̀ ọ̀gbọ́ bá Jésù sọ̀rọ̀ o kí nǹkan kan máa ṣì wá nílùú Ọ̀fà gbogbo àwa tí wọ́n wá rán lọ sókè tí wọ́n rán lọ sísàlẹ̀ náà ta níyàwó lé tá lè sunlé tá lọ́mọ lé tá lè sunlé tá ń lọ tá ń bọ̀ ẹ gbọ́ ẹ dákun tó lọ́rùn o ẹ má jẹ́ kí àdúrà wọn lórí àwa náà ẹ má jẹ́ kó wọn o tẹ bá wo àsìkò tí ẹ rí pé mò ń release video yìí àti wọn àbí tó wọ́n tó tù báyìí tí wọ́n release ẹ̀ bọ̀ kọ́ káwọn yẹn fi lè balẹ̀ kó mọ̀ di pé wọ́n ní bọ́ǹbù àwọn Boko Haram ti wọ̀fà Boko Haram kankan ò wọ̀fà bandit kankan ò wọnú Ọ̀fà o wọ́n ní tẹ bá ń gbọ́ irọ́ náà pa o irọ́ ni wọ́n pa o gbogbo tí ń jẹ́ ibi ẹsẹ̀ ìlú gbogbo ẹrù ẹ̀ gbogbo ẹ̀ láti fọ́ ẹ̀gbọ́ gbogbo ẹ̀ láti fọ́ káàkiri gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pé tí lè bá mọ́ nísìn anybody ó gbé káàkiri social media ẹ̀ mọ̀ post ẹ̀ lọ́tún wọn níbi kan náà gbà wọlé irọ́ náà pa o gbogbo bí tá a lọ́sìn kò sí anybody ńbẹ̀ kò sí anybody ò tí gbọ́n wọn kan nílùú tó fi jí pé àwọn olórí ìlú gan ò tí mọ̀ ká ti ṣẹlẹ̀ nínú ìlú ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ bọ̀ àwa tó yẹ pé abẹ́tí ìlú kára bí ajere ni wá kò sí nǹkan tó ṣẹlẹ̀ láyé yìí wọ́n máa pè mí ìyá pè mí pé olúọdẹ nǹkan báyìí ṣẹlẹ̀ níbi kan báyìí ẹsẹ̀kẹsẹ̀ ń níran mọ́ lọ kó jágo kan òru kó jágo méjì òru kó jágo ní kan òru ń ta mọ́ra báyìí ń gbàbẹ́ lọ nìyẹn kọ́fà mọ́ bàjẹ́ ńlá wà fún Ọ̀fà ò ní tú Ọ̀fà ò sì ní bàjẹ́ ẹ dákun torí Ọlọ́run ìwọ tó bá máa àdúrà gbà ẹ dákun bá gbà lórí ìlú yìí gbígbàdúrà ṣẹlẹ̀ lóòótọ́ o gbígbàdúrà ẹ̀mí lónìí èmi rí gbàdúrà Ọ̀fà lónìí mo rí ẹyọkan tí wọ́n yìn sọ́nà Jágbó yẹn ó bá nǹkan jẹ́ ó sì dáhùn àmọ́ kejì tí wọ́n yìn lọ sínú hòtẹ́ẹ̀lì yẹn ẹgbẹ́ bí tó wọ́n hòtẹ́ẹ̀lì yẹn kò ju bóyá bíi 4 feet lọ sí rúùmù táwọn kan ti lọ́ọ̀jì tí nǹkan kan ò sì ṣe nǹkan kan níbi bẹ́ẹ̀ gbígbàdúrà ni o kò dún ó wà ń bẹ̀ tí wọ́n kò ṣe gbé tó yẹ kó gùn tó machine odidi machine ó gùn tó didi machine táwọn gùn ó gùn tó bẹ́ẹ̀ ló ṣe wá tóbi tó wá rántí tó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ àwọn agbófinró ti wá àwọn navy wá àwọn ọlọ́pàá gbọ́ apàdé ń bẹ̀ most gbogbo wọn bá mi ń bẹ̀ kó tó di pé gbogbo wọn dé mi ti dé bẹ̀ wọn bá mi ń bẹ̀ ṣe gẹ́tì bẹ́ẹ̀ kò pẹ́ làwọn monitoring náà dé láti Ìlọrin àwọn náà ti wá investigate ẹ̀ adúpẹ́ lọ́wọ́ CP ọpẹ́ pàtàkì wá tí mo ń dúpẹ́ fún lójoojúmọ́ ni DPO wa mo ń dúpẹ́ gidi gan lórí DPO tí wọ́n fún wa nílùú Ọ̀fà mo ń dúpẹ́ gidi gan o tán bá yin ordinary banga lásán mi mọ bí DPO ṣe máa ń gbọ́ DPO ní òpó lórí ìlú pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí olórí ìlú wa pé àwa pé nǹkan báyìí ṣẹlẹ̀ à ń gbàbẹ̀ lọ nìyẹn àbí ká máa ṣe investigation títí nǹkan báyìí ló ń ṣe tàwọn àfisàn kan tó ṣẹlẹ̀ fún wọn bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ DPO tẹ́ fún wa o adúpẹ́ lọ́wọ́ DPO tẹ́ fún wa o adúpẹ́ lọ́wọ́ DPO tẹ́ fún wa o àtọ̀sán àtàárọ̀ àtòru bí DPO ṣe kí ń sùn bẹ́ẹ̀ ni àbá Balógun ló ṣe kí ń sùn bí DPO ṣe kí ń sùn bẹ́ẹ̀ ni àbá Balógun ló ṣe kí ń sùn ẹ̀yin náà ẹ wò ná Balógun kí náà ń pè ní Balógun kì í ṣe bí ká wo agbádá ká kó lẹ̀kẹ̀ sọ́rùn ká mọ lòdì ká lọ́ mọ ṣe fàájì náà ń pè ní Balógun kì í ṣe ọ̀nà ń pè ní Balógun o
wọ́n ní kíní kan ṣẹlẹ̀ níbì kan kí Balógun débẹ̀ kì í ṣe pé yẹn wá rán ọmọ lọ síbẹ̀ bàbá Balógun nílùú Ọ̀fà bàbá Balógun kì í rán ọmọ lọ síbì kan o bàbá ò lọ síbẹ̀ fúnra wọn ni yẹn lọ síbẹ̀ fúnra wọn lóru ni kó jágo 2 kó jágo 3 kó jẹ́ dájí kó bàbá ò lọ bẹ̀ fúnra wọn ni àfi tí bàbá bá sinmi lókù bàbá ò débẹ̀ fúnra wọn pé òun débẹ̀ kẹ́ẹ́dẹ́kẹ́ wọn fún bàbá ní rúmọ̀ yín pé ní ẹ báyìí ló ṣe rí ibẹ̀ lọ́yìn kẹ́ẹ́dẹ́kẹ́ ló ṣẹlẹ̀ ń bẹ irọ́ o ẹgbẹ́ mi nìṣó ń bẹ̀ mo fẹ́ débẹ̀ bàbá náà tamara yẹn débẹ̀ olúwa mi ẹ̀mí ò ní bọ́ fún wa ń lu Ọ̀fà gbogbo ẹnikẹ́ni tó bá wo gbèrò aburú sí bàbá Balógun yẹn mọ̀ kú ní fọnáfọnṣu ni gbogbo ẹnikẹ́ni tó bá ronú aburú sí bàbá Balógun Ọ̀fà ẹ̀gbọ́ ẹ̀yìn òkú báyìí la máa ń jàkàrà o a máa jàkàrà gbogbo yín ni ibẹ̀ láti wá gbọ́ táwọn agbófinró wa sọ yìí pé ní in tó ṣẹlẹ̀ yìí o ọ̀tọ̀ níbi tí wọ́n fẹ́ dorí rẹ̀ kọ ẹni tó yìn àwọn tí wọ́n yìn ẹ̀gbọ́ àwọn ni wọ́n ṣe mistake ara àwọn agbófinró because wọ́n lọ wo nọ́mbà kìíní yẹn alẹ́ mo mọ̀ pé yes àwọn agbófinró gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ẹgẹ́ ti bẹ oníkálukú ló mọ bí ẹ̀yìn pàtì iṣẹ́ alẹ́ ni mo rí wọ́n wo nọ́mbà tó wà lára àwọn kìíní yẹn wọ́n jẹ́ kó yé pé ní kò ń ṣe àwọn ọlọ́tẹ̀ náà yẹn o kò ń ṣe àwọn ọlọ́tẹ̀ náà yẹn bọ́ǹbù sínú Ọ̀fà o àwọn tí wọ́n mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ilé ó mọ̀ sí náà mọ̀ ní pé ìyá kìíní kan wọ́n ní kìíní kan ẹ̀yà kú ń bẹ agbọ́pọ̀ ní kìíní kan ṣẹlẹ̀ lọ́fà kò sí aburú kankan tí ń ṣẹlẹ̀ nínú Ọ̀fà o ojoojúmọ́ ni mo ń sọ o a lè sùn lọ́sàn a lè sùn lóru lórí kílù mọ́ bàjẹ́ ni o ẹ wá dákun torí Ọlọ́run ìwọ tó bá fẹ́ post nǹkan aburú àbúrò tó fẹ́ ṣe fídíò mọ̀ nǹkan tí wàá sọ lórí social media ìwọ tí ojú rí orí nǹkan tó ṣẹlẹ̀ tó sì mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ tó bá sì sọ nínú ìlú Ọ̀fà tó sì nǹkan tí ó yẹ kó sọ sí ìlú Ọ̀fà ọgbọ arálẹ́fẹ̀ẹ́ ọmọ fìyà jẹ ọ ni mọ́tò tó gbọ́fẹ́ ní followers àbúfẹ́ káwọn yẹn máa wo ká máa wọ̀ pé tọ̀ bóyá ń sọ̀rọ̀ kó wa máa ní ẹ wo o kíní kan ṣẹlẹ̀ o àwọn kíní irọ́ o gbà tí wọ́n yẹ bọ́ǹbù yẹn wò tí wọ́n wò ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹni tí ó bá parí mọ̀ sọ pé lẹ́rìí wà ní kíní kan àwọn agbófinró tí wọ́n sọ àwọn náà go across fídíò tí mo ṣe yìí àwọn ni wọ́n sọ fún bàbá Balógun ẹ̀gbọ́n yìí pé ní bọ́ǹbù yìí o kì í ṣe àwọn ọlọ́tẹ̀ ni pé ibi báyìí bóyá àwọn ológun tí wọ́n wá kó lọ síbi ibẹ̀ yẹn tó fẹ́ yìn sọ́nà ibi ibẹ̀ yẹn bóyá àwọn náà wá ṣe mistake yìí o ìyẹn ò àwọ̀ ọmọ bí n ṣe jẹ́ àmọ́ wọ́n ní tílẹ̀ bá mọ́ investigation ṣe kí ni ó ń lọ lórí ẹ̀ wọ́n ti rí kí lórúkọ ẹ̀ wọ́n ti rí sample country tí ó ní ṣẹ́gẹ́tì àbí yes country tó ní wọ́n ti rí lára rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ wọ́n ti rí country tí ó ní bọ́ǹbù yẹn lára ẹ̀ tẹ́lẹ̀ gáàsì tèmi náà ga tẹ́lẹ̀ pé ó yá tó bá yá kó bá rí bẹ́ẹ̀ kí bọ́ǹbù lè wá kó fẹ́ yìn o ó yá ẹ wá yìn ẹ ti yìn àbí ó yá bóyá wá fẹ́ wá kájọ pàdé ara wa lẹ́yìn ikú sáré ni kájọ pàdé ó ti yé bẹ́ẹ̀ ó kì í wá lè wá mọ́ pé kájọ wá ṣeré fúnra wa ẹ̀ lè wá mọ́ bọ́ǹbù lè fẹ́ kó fi gbé wọlé ti mọ̀ pé tọ̀ ó fẹ́ lè láti wò àbí ó yá kò sí wàhálà àwa náà wà kí n sùn kọ́lọ́ mọ́ mu wa kọ́lọ́ sì mọ́ túlù Ọ̀fà kọ́lọ́ mọ́ dàlú Ọ̀fà rú lẹ́ẹ̀kan sí ẹ má bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá Balógun Ọ̀fà o ẹ má bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá Balógun Ọ̀fà ẹsẹ̀kẹsẹ̀ ni bàbá ti ń gbé fóònù bá ṣe ń pe ọ̀gá kan lókè máa ń pọ̀ ọ̀gá kan sálẹ̀ lóru náà ni o wọ́n níyàwó wọn lọ́mọ lé o ẹ má bá wa dúpẹ́ lọ́wọ́ wọn o akíkanjú. ẹ ṣeun gan nínú àwọn ọ̀rọ̀ tí brọ́dà wa sọ nínú àwọn ọ̀rọ̀ tó sọ wọ́n gbé òṣùbà fún ó dà pé kábíyèsí wọn nílùú Ọ̀fà ni akíkanjú ni irú àwọn ọba tá à ń fẹ́ lélẹ̀ irú àwọn baálẹ̀ ìlú tá à ń fẹ́ lélẹ̀ irú àwọn olórí ìlú tá à ń fẹ́ lélẹ̀ tí kì í ṣe pé wọ́n á sá fi orí àpèrè sílẹ̀ wọ́n á fi àwọn ọmọ ìlú sílẹ̀ àwọn náà á dorí ara wọn wọ́n ní kò sí bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ wọ́n ní bàbá yìí ti lọ síbẹ̀ bàbá yẹn pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ Ògún á gbè yín bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣẹ̀ á gbè yín gbogbo nǹkan tí ẹ gbójúlé kò ní bàjẹ́ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ ó ti ṣẹ wọ́n ní kó ṣe báyìí ní tìlá kọ̀ṣẹ́ ó ti ṣẹ brother wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní àwọn police investigator wọ́n wá síbẹ̀ láti wá ṣe investigate láti wá wo bọ́ǹbù yẹn wọ́n náà sọ pé nọ́mbà tó rí bẹ̀ kì í ṣe bẹ̀ gangan ni wọ́n fẹ́ darẹ́ ẹ̀kọ́ pé wọ́n ṣe mistake ni ok àwa àkókò ní mọ̀ ń bẹ̀ ṣùgbọ́n
orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n láwọn ti rìn káàkiri àwọn orí agbésùmọ̀mí kọ̀ọ̀kan wọ́n ní kò sí Boko Haram bẹ́ẹ̀ brọ́dà ẹni tí atẹ́gùn kó aṣọ ẹ̀ ní yàrá ẹni tó wọ tiẹ̀ sọ́rùn wọ́n látẹ́gùn káṣọ ní yàrá ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó náà kó má sùn kó má wò ni o kó má ṣàfihàn bó ṣe rí nìyẹn orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ojúlalá kan fi ń ṣọ́rí ẹ mójútó agbègbè yín o torí èmi ò rò pé ó síbì kan ní Kwara State tí Boko Haram ò sí táwọn agbésùmọ̀mí wọ̀nyí ò sí mi ò rò pé ó síbẹ̀ ẹ má jẹ́ ká tanra wa èmi ò rò pé ó síbẹ̀ pé a lè rí ibì kan ní Kwara State ifá ní ilẹ̀ Yorùbá gan àṣehò tí a sọ pé kò sí agbésùmọ̀mí kò sí gbogbo ilé tẹ́ ń sọ mi ò rí sí yẹn yes agbóṣùbà fún ẹ̀yin náà pé kò sí tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ níbì kan tó bá ti fi tó yín létí ẹ̀nú ẹ̀ ti gbéra ẹ̀ ti ń lọ síbẹ̀ ẹ kú iṣẹ́ takuntakun a yìn yín lọ́gọ̀ adẹ̀ yìn yín lọ́gọ̀ ẹ̀nu èèyàn lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ènìyàn mo fẹ́ èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí brọ́dà yẹn sọ ẹ bá wa tẹ̀ sí comment section mo ti sọ pé mi ò ní sọ̀rọ̀ mọ́ọ̀ṣì lórí ẹ̀ ẹ jẹ́ ká lọ sínú ìròyìn Donald Trump United States of America President of United States of America Donald Trump has announced military strike in Nigeria. A round of applause for this man once again. A round of applause. Àmú àtẹ́wọ́ kò. Donald Trump, who made the announcement on Christmas Day yesterday, said that was the beginning of month of such attack. He said a powerful and deadly airstrike on terrorist hideouts located in Sokoto, a northwestern state in Nigeria, was against ICC-affiliated terrorists. Emma Deo. Deadly airstrike. Wọ́n ẹ bá wa pòlútò atẹ́gùn fún atẹ́gùn ibi kó máa bá wọn jà níbikíbi tó ń bá wà. The United States of America, they can do this. Wọ́n lè wà níbi tó ń wà wọ́n máa operate. Gbogbo atẹ́gùn tẹ̀ wọ́n á pollute with oxygen. Wọ́n á pollute ẹ̀ ní lálàáfíà. Ẹ máa sìn ẹ wò kọ́kú ni gbogbo níbikíbi tí ẹ bá wà. Ẹ wò ìròyìn yẹn pọ̀ mo ti sọ pé díẹ̀. Recall that sometime in November 2025, Trump cried out over the killing of Christians in the northwest and north central regions of Nigeria. The USA leader warned that his administration will not allow this continue, vowed to strike the terrorists and the handouts. After several deliberations with Nigerian authorities following the threat, both sides announced that agreement have been reached on the way forward. Suddenly, the USA government announced that it struck terrorist Sokoto forest on Tuesday night. In my direction as Commander-in-Chief, the United States launched a powerful and deadly strike against ICC terrorists come in northern West Nigeria. Trump wrote on his Trust Social. Trump said there will be no place for radical Islamic terrorists under his leadership. Inú mi dùn pẹ̀lú àwọn ìròyìn tí mo rí yìí. Ṣé rí ẹ̀yin tẹ́ ẹ sọ pé kí Donald Trump máa wá ẹjọ́ ní àkókò tá a wà kò sáàyè fún ẹjọ́ ríru ẹ rọra fi Donald Trump ńlẹ̀ kó máa bọ̀ ẹ fi Donald Trump ńlẹ̀ kó máa bọ̀ honestly no kò tiẹ̀ ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ kan tẹ̀lé ó lè dìímú kó máa wà ní kò sí oyè bí kò sọ̀rọ̀ tá a fẹ́ sọ tó lè stop Donald Trump not to come to Nigeria ní orí ibi tí ìròyìn yẹn náà gbọ́ tiẹ̀ dé náà ni ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ so mo fẹ́ kẹ́ máa rí orí ṣe rí pé ẹ̀yin náà ẹ rí pé kì í ṣe pé bóyá àhesọ kì í ṣe pé bóyá mo ń kà sórí ẹ wo headline yẹn mo mọ̀ pé ẹ̀ ń rí gidigba bẹ́ẹ̀ àbí kẹ́ lọ sínú ìwé ìròyìn Daily Post ẹ lọ sínú kókó ìwé ìròyìn Daily Post ẹ máa rí ń bẹ̀ òun ni the first paragraph tẹ máa rí gidigba ló máa wà lẹ́yìn ìwé ìròyìn ní àárọ̀ yìí USA has now successfully carried out military strike in Nigeria hallelujah ẹ wo ó ti dà bẹ́ẹ̀
ẹ jẹ́ ká rí mú mi, ẹ jẹ́ kí àlàáfíà wà nínú ìlú yìí. Gbogbo àwọn tó wà nídìí Gúnmi ni o, ṣé Màtàwálì ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá wa fetch wọn out, ẹ bá wa wá wọn síta níbikíbi tó bá wà. Ìkoríkojú omi yìí ní ìsinmi, ẹ lè ní ìsinmi láéláé. Gbogbo yín pápátá la máa lé iṣẹ́ sáà. Ẹ̀yin èèyàn mi, ẹ wò ó, wọ́n ní owó ní ká jẹran pẹ́lẹ́ nù ó fa fún òjẹ́. Èmi ọmọ yín náà ni o. Oníṣẹ́ mọ̀ pé ṣókí báyìí náà là ń ṣe tiwa. Wọ́n dẹ̀ ní ṣókí báyìí ní ọbẹ̀ oge. Òun la fi ń mú wa fún yín ní ọ̀kọ̀ọ̀kan èjì. Ìròyìn tó wà ń ta nìyẹn o. Ẹ bá wa pín káàkiri. Ẹ bá wa drop comment yín. Èròǹgbà yín lórí Ọ̀fà, èròǹgbà yín lórí Donald Trump. Bó bá ṣe rí sí ohun tó kọjú sẹ́nìkan, ẹ̀yin ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Ẹ̀yin ènìyàn mi, kò ní jù báyìí lọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni. Àwa là máa wá, ẹ̀yin là máa bá nínú ọlá ńlá. Èyí tó kù kọ́dún yìí kó parí, wọn ní fi yín ṣàwátì. Ẹ má gbàgbé o, ẹ send rice sí mi o. Mo like rice gidi gan. Thank you.